Ẹ káàsán gbogbo ọmọ kóòtù òjíire ńlẹ́ lóko káàkiri gbogbo àgbáyé. Ànírú ń gbé sọnù bí ò sí bí ọmọ. Ẹ wo ewé yìí. Ewé yìí. Ẹ rí i pé ọjọ́ ewé àlùkèrèsé. Ṣùgbọ́n ewé àlùkèrèsé kọ́ yìí. Ewé ọ̀dùnkún rè. Ọ̀dùnkún. Àwọn àgbàlagbà máa lò ó. Ẹnì kí ó jẹ ọ̀dùnkún kínú rẹ̀ ó bàjẹ́ rí yọ́yà máa dùn ún. Àlẹ́ èèyàn jẹ ọ̀dùnkún kí tí ó bàjẹ́ rí inú rẹ̀ ó máa dùn ún. Ewé ọ̀dùnkún funfun lélẹ́yìí. Oríṣìí méjì ni. Pupa ń bẹ, funfun ń bẹ. Ọ̀dùnkún yìí náà là á máa pè ní ànàmọ́. Tí a bá já ewé funfun yìí, a tún já ewé ọ̀dùnkún pupa. A wá wá ọ̀dùnkún funfun, a tún wá ọ̀dùnkún pupa. Ẹ gbọ́ bí n ti ń wí. Ẹ gún mẹ́rẹ̀ẹ̀rin pọ̀. Ẹ ti gún pẹ̀lú igi ńlá díẹ̀. Tá bá wá gún tán, ẹ gbọ́, tá bá gún pọ̀ tán, ẹ wá lọ wá fìtílà olójú mẹ́rìndínlógún. Tá bá ti ń gún lọ́wọ́ tá ti gún ọṣẹ yòówù tó bá dà, ṣùgbọ́n ohun tí fi ń da jù ní ká lọ sọ funfun. Ọṣẹ funfun ló dáa fún jù. A wá fi oyin òríjínà sí. A fi pò ó. Ẹ jẹ́ ká mi wò. A kó sínú fìtílà olójú mẹ́rìndínlógún. Tí wọ́n bá ń pariwo pé ń le nígbà ń le láwọ̀ kò ní le má wà. Mo kàwé kọ́ ní gé èèyàn oṣooríire o. Mo sì mọ̀wé ò pé èèyàn orílùú èbó wọ̀. O lè mọ̀wé ju báírò lọ kó o délùú èbó kọ́ má rí ìwé gbà. Tí a bá lo iṣẹ́ yìí, ayé ọkàn máa gba tiẹ̀ ni. Wọ́n kàn máa gba tiẹ̀ ni. Bọ́ fẹ́ bọ ọkọ̀ bódi lálẹ́ ọ̀ tán ná. Bọ́ jẹ́ ni ire o. Bọ́ jẹ́ ni ibi bódi lálẹ́ ọ̀ sàtàn náà ni. Àwọn àgbàlagbà ni wọ́n máa lò bẹ́ẹ̀. Wọ́n fìtílà olójú mẹ́rìndínlógún là kó sí. Èèyàn máa bò wé time to time. Àáfi ìwé ẹ̀fọ́ mọ̀ tó kún. Arúgbó lò ó. Àgbàlagbà lò ó. Ẹ gbọ́ mo wí. Ọ̀dùnkún. Bàbá mú ewé rẹ̀ tá gbó ẹ kó yin sí. Ẹni tó bá ní diabetes, tàbí ọba lọ ní kílẹ̀ tí pé ọ́sà ẹni kọ́ máa mú. Ṣùgbọ́n ẹni tó bá ní ọ́sà ò ní foyín. Ẹni tó bá ní ọ́sà òun ni yóò foyín sí o. Ẹni tó bá jẹ́ kó ní diabetes òun ò ní foyín sí. Ẹni kọ́ máa mú. Yóò sì dùn gbàgbé. Ewé yìí lágbára lóòótọ́, ṣùgbọ́n lọ́wọ́n ọba tó léwé tó lè gbò ó lágbára jù lọ. Ẹ lọ dán o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí wò tó bá fẹ́ rí mi. Nígbà á bèèrè ọ̀sẹ̀ bẹ́ńgá bàbá ọgbọ́n ti fò sókè. Mo ti bo orílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ lọ. Ẹ jẹ́ fún yín ní ẹmú gègé ẹmú nọ́mbà mi ọ̀dọ̀. +234 80 3298 3298 +234 80 3298 3298. Ẹgbàá kan sí +234 81 33 155 111. Ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Bẹ̀nẹ̀. +229 5465 1928. Yọ yẹ wá òní yẹ lọ. Tí wàá lọ́wọ́ ó sì kìí ṣe tó ta wa. Ìwọ tó bá fẹ́ join private group owó ló fi wọ́n bẹ̀. Ìsanwó níbi àwọn yòókù public ni wọ́n. Tó ẹ̀yin yẹn mi á dára fún yín o. Yọ yẹ wá o òní yẹ ire o. Ire kàdé.